ṣe bí ẹnu jẹ́ mẹ́ta iná tó lọ sí Kwara tán lọ sí church kan wọ́n pààyàn bíi mẹ́ta síbẹ̀ wọ́n kó bíi 15 lọ wọ́n demand how many billions of naira. Ṣé àdúrà yín ò ṣiṣẹ́ ni àbí ẹ kàn ń tan àwọn aráyé jẹ? Come out and tell us the truth. Bíbélì tí ẹ gbé dání yẹn ó ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ á sọ yín lóòótọ́. Ǹjẹ́ yìí tí ẹ mọ òtítọ́ ṣá? Ṣé kíní tá a gbé dání yìí is that not ṣé kìí ṣe lóòótọ́ náà pè ní foreign religion? Because èmi ò rí kó ṣiṣẹ́ fún wa nílẹ̀ Nàìjíríà yìí. Ẹ wòye churches tó wà nílẹ̀, ẹ wòye mosque, àwọn pastors àwọn jíò wọ́n sanra sí. Bàbá Wọlé Lóyè ti ránṣẹ́ sí àwọn ìjọba wa àti àwọn olórí ẹ̀sìn gbogbo. Bàbá Wọlé Wòye ẹni tí wọ́n pe ìjọba níjà àti àwọn olórí ẹ̀sìn ibi tí wọ́n ti dárúkọ bàbá Adébóyè, tí wọ́n ti dárúkọ bàbá Kúmúyè, wọ́n dárúkọ DK Olúkọ̀yà, wọ́n dárúkọ Bákàrè àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kí ni wọ́n ń wò lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí èyí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń ṣe stage manage ló kún bẹ̀ wípé irọ́ ni gbogbo ẹ̀, wípé tó bá yẹ sí wípé ó dá wọn lójú lóòótọ́ wípé ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. Wọ́n ní ó yẹ kí wọ́n ti wá nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní Ọlọ́run tí wọ́n ń pírìtì fún wa èyí tí wọ́n fi ń wàásù fún wa wípé tó bá jẹ́ lóòótọ́ ló wà láyé tó sì ń gbọ́ àdúrà ènìyàn wípé ó yẹ kí wọ́n ti pè é kó sì ti ṣe àwọn nǹkan wọ̀nyí pàápàá jùlọ láti dá àwọn èèyàn wọ̀nyí sílẹ̀. Wọ́n ní ó ti pọ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn táwọn ti délé ayé wípé wọn ò bí àwọn láfọ́jú ṣùgbọ́n báwọn ṣe wà yìí wípé àwọn ò ríran o tó àwa jẹ́ sí pé ó dá wọn lójú pẹ̀lú. Wọ́n ní kí wọ́n á gbàdúrà fáwọn àbí kí wọ́n sọ àsọtẹ́lẹ̀ sínú ayé àwọn káwọn kó sì ríran. Wọ́n ní àwọn mọ̀ tẹ́lẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ìránṣẹ́ yìí wípé owó ni wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní kì í ṣe tòótọ́. Wọ́n ní ẹni tó bá dá lójú gbàyàgbàyà tó sì dá lójú wípé Ọlọ́run tó ń sì lè lajú afọ́jú wípé kẹ́ni òun kó wá lajú àwọn o pẹ̀lú 1 million naira wípé kẹ́ni òun bá lè ṣe yálà kó jẹ́ àáfà babaláwo tàbí ìránṣẹ́ Ọlọ́run ní ẹ̀ka tó nígbàgbọ́ wípé tó bá ṣe 1 million naira ń bẹ fún nítọ̀hún ibi tí bàbá yìí ti fi àìdùnnú wọn hàn tí wọ́n sì ń pe Ọlọ́run níjà wípé kí làwọn ṣe fún Ọlọ́run alààyè tó dá tó fi jẹ́ sí pé àwọn jẹ́ afọ́jú táwọn ò sì ní ìtumọ̀ kankan. Bàbá yìí máa sọ̀rọ̀ tọ́pọ̀ nínú èyí tí ẹ̀rù ti bá ọmọ ènìyàn bẹ́ẹ̀ èèyàn bá gbọ́ bí bàbá yìí ṣe ń pe Ọlọ́run níjà ẹ̀rù á bá àyàn púpọ̀ nítorí pé ọ̀rọ̀ tó ń ti ẹnu wọn jáde bí mo ṣe ń gbọ́rọ̀ ọ̀hún omi ṣe sì ń gbọ́ lójú mi bí mo ṣe ń gbọ́rọ̀ ọ̀hún omi jẹ́ sì ń jábọ́ lójú mi nípa àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Wọ́n ní pé òótọ́ làwọn ò rí òótọ́ làwọn ò ṣe nǹkan kan. Wọ́n ní ṣùgbọ́n kí lẹ̀ṣẹ̀ wo làwọn ṣe fún Ọlọ́run tọ́lọ́run fi ṣerú nǹkan wọ̀nyí fáwọn. Wọ́n sọ̀rọ̀ ọ̀hún nínú omijé sì ń gbọ̀n mí níbi tí wọ́n ti ń pe Ọlọ́run níjà wípé kí ni pàtàkì ìwà láàyè àwọn. Wọ́n ní pé ikú àwọn gan ò nítumọ̀ wípé ìwásáyé àwọn gan ò nítumọ̀. Ẹ̀rù sì bà mí ẹ jẹ́ àgbọ̀ kínní ọ̀hún bàbá ti sọ̀rọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó lọ yìí wọ́n ní kò jẹ́ káwọn lè sùn kò jẹ́ káwọn lè wò nítorí pé ohun tí wọ́n sọ fún wa náà ni pé àdúrà ń gbà wípé àṣẹ́sì ti ẹnu àwọn wòlíì yìí jáde. Wọ́n ní ìfèdèfọ̀ tí wọ́n pè jẹ́ èdè tí wọ́n mọ̀ ní wọ́n ti wá dá wọn lójú wípé ọmọ tí wọ́n jí lọ yìí àti àwọn olùkọ́ wọn tó pàṣẹ kíkiní ọ̀hún kó padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó bá sì dá wọn lójú pé lóòótọ́ ni Ọlọ́run wà wípé kán sọ kìkìdá ọ̀rọ̀ kan sínú ayé àwọn kójú àwọn ó sì là nítorí pé nígbà tí mò ń gbọ́rọ̀ tí bàbá yìí ń sọ omijé tó lágbára jábọ́ lójú mi gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n ṣá òun fi àwọn fọ́nrán òun hàn wá ní ti bàbá yìí ti sọ̀rọ̀ ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò mí tàbí tí ẹ̀yin ń gbọ́ mi ṣùgbọ́n tí ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mú ìgbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òní ò máa rán yín létí ní gbogbo àtàbà ti wà lórí ètò ó fọ́ kí ẹ jẹ́ ká gbọ́ ohun tí bàbá Wọlé Lóyè sọ nínú àwọn ọ̀rọ̀ yìí àti lórí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti nípa ìpèníjà tó dé bá ojú wọn àti nípa bí gbogbo ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹja ṣí ọ̀rọ̀ ẹja pínkálé nítorí pé àìsàn tó ń sábọ̀yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe o ẹja ṣí àkíní ọ̀hún. À ń sọ̀rọ̀ yan àwọn tí wọ́n kó lọ ní ìjẹ́ẹ̀dógún àbí ìjẹ́rìnlá àbí gbogbo àwọn yẹn they said they are just about 30 something. Earlier in the week kò pẹ́ kò tí ì jùjọ́ bíi mélòó kan sìn ní fídíò kan surface táwọn ọmọbìnrin tí wọ́n kó lọ tán ní àwọn ti wà ní ìgbèkùn láti February 2026 tí wọ́n jáde tí wọ́n ṣe tí àwọn tí wọ́n wà ní ìgbèkùn Boko Haram tí kan náà ọmọbìnrin yẹn wá jáde tó pàrọwà sí federal government pé ká ìjọ ẹ wá gbà wá o àti gbàgbé àwọn yẹn ẹ̀yin olórí wa ẹ ti gbàgbé wọn life goes on kò sí tó kàn yín ọmọ yín ò sílẹ̀ 172 if what I had was correct enough 170 ọmọbìnrin school girls náà lọ gbé bóyá Kwara ni o bóyá Kebbi ni o bóyá ilẹ̀ Yorùbá ni o only God knows and even God who knows couldn't help us. That's why I say I'm totally bewildered.
ó sọ yà mí lẹ́nu. Ẹ má tún gbé ká gbàgbé pé kò ì pẹ́ náà kò tíì ju bí oṣù mélòó kan kò tíì pé oṣù mẹ́rin oṣù kan rádà táwọn Boko Haram náà wá tí wọ́n display 462 people tó wà ní ìkáwọ́ wọn. Those ones have been forgotten also. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin religious leaders tẹ́lẹ̀ ń ṣe aṣojú Ọlọ́run. Nǹkan wọ̀nyí lè lọ báyìí. And you people don't care. And you are telling me there is God. God fúnra rẹ̀ ààrí kó gbé ìgbésẹ̀. Are these people not human beings created by God? Ṣé kìí ṣe Ọlọ́run náà ló dá àwọn tí wọ́n tà ń sọ yìí ni? Kí ni ò yé mi mọ́? Ìgbà tẹ́mi ń dàgbà wọ́n mú mi believe pé God can do everything. There's only because nínú Bíbélì tí bóyá mi ìrántí mọ́ because I'm not even accustomed to the Bible anymore. Because I have been disappointed too much. One too many disappointments. Èyí tí mo gbẹ́kẹ̀lé, tí mo trust, tí mo gbé gbogbo àyà mi, gbogbo life mi lé lórí. I have not seen the reality of that person in my life and in the life of other people. Àwọn tá a tán kó sínú igbó wọ̀nyí láti February. Ewu nǹkan tó ṣẹlẹ̀ sí Chibok girls. Till today, many of them have not been recovered. Àwọn bandits yẹn ti bá wọn sùn, wọ́n ti fún wọn lóyún rẹpẹtẹ. And God is looking. Oh God. Bàbá ẹ bà ojú mi jẹ́. Bàbá God you spoil my face. Ẹ bà ojú mi jẹ́ gan. Ẹ̀yin tí mo fi mo gbẹ́kẹ̀ gbogbo ara gbogbo life mi. Now look at where we are. Ta la fẹ́ ké pè? The political leaders are busy. Now ẹ̀yin olórí politics, ẹ̀yin adarí ìlú. Ṣé bẹ́ẹ̀ ti parí? Ẹ ṣáà ti parí primary yín sìn. Ẹ ti kú all kind of figures. Ẹ ti kú kẹjọ. Fine. That's your own cup of tea. My own cup of tea is now that ẹ gbéra sìn. Gbogbo àwọn tó bá wà nígbèkùn. Ọmọ ọlọ́mọ làwọn wọ̀nyí nà ó. Ọmọ yín ò síbẹ̀. Tí o kò kàn yín. Ó mà ṣe o. Ẹni tó dá mi sáyé he did me great injustice. Honestly. Mi ìmọ̀ dẹ̀ bẹ̀bẹ̀ pé mo fẹ́ wá sílé ayé o. Jẹ́jẹ́ mi mo mà jókòó tí mo wà tán ní kí n máa bọ̀. Okay, nígbà tí mo wá sáyé sìn, kí ni mo contribute meaningfully to this world? Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ lágbára tẹ́ ní gbogbo nǹkan, ẹ̀dẹ̀ dákẹ́. Ṣé ẹ fẹ́ kú pẹ̀lú agbára yẹn ni? Ẹ wá tú ẹ wá lọ tú ẹ bíi tèmi. Thank God tèmi ò tiẹ̀ lágbára. But ẹ̀yin tẹ́ ń boast of you are connected to God, you are connected to Jehovah, you have the Holy Spirit, Holy Ghost, open heaven, open earth. So where are those agbára? This is where those agbára is needed. Kì í ṣe nínú church yín. Tẹ́ máa kan 200,000 people, tẹ́ máa tàn wọ́n jẹ. Yóò braka ṣikoro máa ṣe amara kòkò. Iṣi mara roro. Irọ́ ni gbogbo ẹ̀. Ẹ̀ ń fèdè tẹ́ ẹ̀ lè kọ sílẹ̀. Bí mi ṣe sọ Yorùbá yìí, nǹkan tí mo sọ mo lè kọ sílẹ̀. Ẹlòmíì àtúkà. Ń tẹ́yìn sọ ní èdè yẹn, ǹjẹ́ ẹ lè kọ sílẹ̀? Kẹgbẹ́ fọmọ kókà. Àbí kẹgbẹ́ fún professor kan kókà yẹn kó lè interpret ẹ̀. Kò possible because ìtànjẹ gbogbo ẹ̀. Gbogbo tongues tá à ń blow ìtànjẹ is just deceit. The greatest deception ever experienced in life is speaking in tongue. Ẹ kàn lè speak ẹ lè lọ sínú gbọ́lọ́dọ̀ àfẹ́ bandit kẹ́ lọ speak in tongue kí wọ́n máa sùn lọ kán sùn kán ṣubú lulẹ̀ kọ́wọ́ wọn àtẹsẹ̀ wọn rọ kẹ́dẹ̀ kọ́ ọmọ yẹn jáde. You can't do it. I'm talking about the religious leaders now. Ẹ tẹ́ jẹ́ olórí ẹ̀sìn àti olórí ìjọ. Both small and big o. Ìkan náà gbogbo yín. February 2026, we are almost completing May. So those children have been there for 3 months or more. Àwọn kan náà ní, I don't know how far that this is true. Lẹ́nu jọ́ ẹ̀ta ìmọ̀ gbọ́ yẹn. Àwọn kan tá kó pamọ́ ní about 150 of them. Tí wọ́n béèrè owó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ò dáhùn lò. Wọ́n dẹ̀ bẹ̀ sí pa wọ́n ní wọ́n gbẹ́ kòtò ńlá ra pàtà. Wọ́n wá ń tì wọ́n sí kọ̀ọ̀kan. Wọ́n wá shoot wọn. Wọ́n á tì wọ́n sí wọ́n á shoot wọn. Wọ́n wá dalẹ̀ bò wọ́n. 150. Please, is this a nation of human beings or a nation of cannibals? Presidency
especially President Bola Ahmed Tinubu, èmi ò ní dákẹ́ láti máa pe orúkọ yín because this is ẹ̀yin lẹ́lẹ́ lè ṣe kínní now. You are supposed to protect us. You have the army, you have the navy, you have the air force, you have the police, you have other paramilitary, and you can't do this thing. And okay, táwọn yẹn tó bá ti pọ̀jù fún wọn ẹ release Ìgbòho ẹ jẹ́ kó ṣe àtijọ́ tí ẹ ti lẹ́ẹ̀dù tẹ́ wọ́n ti approve fún kìíní sí no kò sí authority pé ẹ ó yá Ìgbòho fásinúgbó and those children are still there. And Baba God náà dẹ̀ ń wò wá ràn tẹ́yìn ò bá tiẹ̀ ní ipa kankan tẹ́ lè tí wọ́n ti káwọ́ yín ṣé wọ́n káwọ́ Baba God náà ni Daddy God. Have they bribed you so that you will not talk, you will not act, you will behave as you don't see? Because kò yé mi ò rí yín rí now. Ṣé bí wọ́n convince me pé there is one person called God, Jehovah, who created the heavens and the earth and he is able to do and undo. If you can nínú ìwé Jeremiah ni God asked, is there anything too hard for me to do? Ó tún wá dáhùn ní no, there is nothing that is so. Papa, these are some of the things. Ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀, is it beyond your power to arrest? Ẹ lè jẹ́wọ́ agbára yín kí gbogbo àgbáyé mọ̀ pé ẹ̀yin sì ni Ọlọ́run pé gbogbo agbára ní ayé àtọ̀run tẹ́ ń sọ fún wa pé ẹ̀yin kẹ́ wá lò kárí báyìí. Yìí ṣe ní bẹ́ẹ̀lì mo fẹ́ máa kà á. The Bible is just some compilation of papers. Let's see you in reality daddy. Mi ò fẹ́ àwọn irọ́ òféke testimonies àwọn fake prophecies táwọn GOA tán fi ń tàn wá jẹ ó tó gẹ́. Get into action. These children are your children. Or have you rejected them too? These people have been captured. Are they not your children? These people are being bonded. Are they not? And they will want to and you can't do anything. Almighty. You are called the Almighty God. Ọlọ́run alágbára. Gbogbo agbára ní ayé àti ọ̀run wọ́n ní ọwọ́ yín lọ́wọ́. Use part of it, just small portion. If you can't use it, give me, I'll go and use it. Anytime I have been ready for over how many years? Baba, mo máa ń bá yín sọ̀rọ̀, bòtẹ́ ẹ̀ ń gbọ́ mi ẹ̀dẹ̀ ní dáhùn. Ṣùgbọ́n àwọn ará bí a máa sọ parọ́ fún wa pé bá wọn sọ̀rọ̀. Máa wo testimony pé àwọn ṣé èmi yẹn ẹ̀ṣẹ̀ mi pọ̀ débi pé you have nothing to do with me. Then take me away from here. Let me die and go and whatever happens after that, it's none of my business. Nǹkan tó bá wá ṣẹlẹ̀ tí n bá kú tán kò kàn mí ṣùgbọ́n ẹ bá wa dá sọ̀rọ̀ you are keeping too much. Your silence is killing. Your silence, Baba God, is too loud for my comfort. Please, not me alone. Èèyàn àìmọye yẹn ló ń béèrè question nínú ikú wọn, nínú orí wọn, nínú ọkàn wọn, kò yé wọn. Tá la fẹ́ ké pè? Ìyẹn wá ní church láti lọ sin Ọlọ́run, wọ́n á yìn wọ́n bọ́n, wọ́n á dáná sun wọ́n á pa wọ́n dànù. And you kept quiet for how long, Father? How long are you going to keep quiet in this matter? Etí tèmi ò lè máa gbọ́gbọ́ púpọ̀ bí mi ò tiẹ̀ ríran. Ṣé bẹ́ẹ̀ máa ń pẹ́ mi ò ríran? Ibo lágbára yẹn wà tẹ́ ẹ̀ lè pàṣẹ kẹ́kàn sọ̀ láti ọ̀run wá kójú ìdẹ́ ẹ̀là. Kẹ́dẹ̀ school of the blind tí mo lọ. Since 1956 kò sí ọmọ tó wá sí school yẹn pẹ̀lú gbogbo àdúrà àti church service tá à ń ṣe. Mi ò gbọ́ pé miracle kan ṣẹlẹ̀ ń bẹ̀ ńjọ́ kan. Àwọn eléyìí ń tàn wá jẹ. Wọ́n rí school of the blind wọn ò lọ bẹ̀ kán lọ àwọn lójú. Wọ́n rí mọ́ṣúárì wọn ò lọ bẹ̀ kán lọ yí òkú dìde. Wọ́n máa stage manage some stupid foolish drama. Àwọn tí òkú kan jíǹde o ẹnìkan arọ kan ti rìn o. Ẹ dẹ̀ ń gbà wọ́n láyè láti tàn wá jà and you are approving this rubbish they are giving us. Wọ́n forúkọ yín purọ́ wọ́n fi ń ṣèbàjẹ́ wọ́n á pa ẹlòmíì wọ́n á rí mọ́nú church wọ́n á bẹ̀rẹ̀ síbẹ̀ torí pé wọ́n wérò. Are you see all these things, Baba God? Are you still there? Baba God, are you still there? Ṣé ṣì wà ṣá? Bí kọ́kọ́ yé mi mọ́. Jésù Kristi sẹ́yìn náà sì wà ń bẹ̀. Àbí gbogbo tó wà ń bẹ̀ yẹ ká má wulẹ̀ gbàgbọ́ mọ́. Kí ni mo fẹ́ gbàgbọ́ sí? Bí mo ṣe fẹ́ ròyìn fẹ́ anybody. Wípé Ọlọ́run yìí o alágbára ni. Nígbà tá a rí agbára yẹn. Wọ́n forúkọ yín jẹun, wọ́n fi ń parọ́, wọ́n fi ń ṣiṣẹ́ bí, wọ́n fi ń ṣiṣẹ́ and you can't honour your own name. You can't protect your own integrity. Papa, can't you glorify your name again? Can't you? Must I be the one that will glorify you when I didn't see you in action? How can I go and tell people pé Ọlọ́run yìí sẹ́ mo mọ̀ pé ó ní agbára ó ń ṣe gbá ó ń ṣàwò nínú ayé tèmi rí kankan. Àwọn jíò dẹ̀ tàn wá jẹ bàbá. Ẹ̀yin jíò
tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe nǹkan kan nípa àwọn ọmọ tán kó jà, ẹ lọ ti ṣọ́ọ̀ṣì yín, ẹ ti pa, ẹ lọ wáṣẹ́ ṣe. Ọlọ́run ṣe gbogbo yín, most of you are billionaires, so don't need more money. Ẹ lọ kó ṣọ́ọ̀ṣì yín, ẹ dá factory sílẹ̀ kó pọ̀ lọ rẹpẹtẹ, ẹ dá school ọ̀fẹ́ sílẹ̀ from primary to secondary school level. You have more than enough money to do it. Èló lẹ fẹ́, gbogbo owó tẹ̀ ń kó jẹ, tẹ̀ ń kó mi, tẹ̀ ń gbà yìí, mélòó lẹ fẹ́ dò ńgbà tẹ́ bá kú? Ìjọ tẹ́ bá ti kú lówó yín ṣègbè. Owó Abíọ́lá dà sí, owó Abacha àbí Obesha ń bò ìyẹn wà. Gbogbo owó tán kó lọ, kí ló gbẹ̀yìn ẹ̀? Owó Awólọ́wọ̀ dà báyìí. The day you die, your money perishes with you. And let me tell you, mi ò believe in any eternity. Eternity ò lè wà kílẹ̀ ayé máa rí báyìí. Káàtì máa sọ pé, okay, ta lọ́lọ́run fẹ́ judge mi sí? And there will be judgment upon who? When God himself will not take decisive action to call people to order. So if God is going to judge me, who is going to judge God? Who is going to judge? Can Satan be judged? Everything is the devil, the devil, the devil, the devil. Is the devil more powerful than God? Devil ló ṣe lé. Ṣé yìí rí devil rí ni? Ibo nílé devil? Ibo nílé Satan? Ibo nílé Ọlọ́run? I'm going to the house of God. Ibo nílé Ọlọ́run? Now it is time to buckle up. Today, true reality. We want you to prove to us the existence of God. Prove to me. I'm tired of living a fake belief. Prove to me. I don't care if today it will be my last day on earth. I don't bloody give a damn. Fake life, which is what you. I'm a Christian. I am the church, and God has been blessing me. Oti. Let's see realities. The sun is there. People can see it. The moon is there. People can see it, even though they don't talk. Ṣùgbọ́n wọ́n wà ń bẹ́ẹ̀. Àwọn èèyàn rí òṣùpá, wọ́n rí ìràwọ̀, wọ́n rí ilẹ̀, wọ́n rí òfurufú, wọ́n rí gbogbo nǹkan tó wà nígbó. Where is God? Why is he hiding? Why can't he speak to us maybe once in a year from the sky or from heaven or wherever he stays? Can't he speak to the world? Is he not the general controller of the whole universe? If the president of the country can speak to his people, if Trump can speak to his people in America and broadcast, why can't this same God broadcast to us? And everything is getting bad. Nobody is talking. Alone there, fold hands. I'm so disappointed. Honestly, Baba. Anytime I read audio, it doesn't change anything for me. Me kì í gba owó YouTube. I don't. Ohun tí n bá rí ni mò ń jẹ. Bí mi ò dẹ̀ rí tí n bá kú mo kú náà nìyẹn. I will not be the first to die. 8 of my siblings have died. Out of 11 remaining 3. Ṣé mo wá kú torí àwọn yẹn? Ó máa kàn mí náà máa lọ. Gbogbo yín náà ló máa kàn kọ̀ọ̀kan àti president àti governor àti GO gbogbo yín. Adébóyè Oyèdépò ẹ má rò pé máa fi ẹni gbogbo nǹkan tẹ́ kó jọ ẹni mú kankan lọ. Àánú ọmọ èèyàn tí ẹ ṣe yín. And you are busy jostling all over the place. Now look at election. Ẹnìkan ló ní almost 11 million votes nínú bo. Ẹ máa ní ṣèbẹ́yìn lẹ́ni èmi ò kúkú dìbò. Ṣé màá lọ máa kán lákàn tẹ̀mí pa níbi tí a bá ti fẹ́ dìbò? Mi ò lè dìbò, mi ìríran. Bó ti rántí pé àfilẹ̀ ayé sílẹ̀ o. Ibi ayé àákú inú sàárè ẹlòmíì gan wọn ò ní rògbò ẹ̀. Talk less of going back to bed. Àwọn tán bẹ lórí tán bàbá tíṣà yẹn sì. Oyèdókò àbí kí ni orúkọ máa ń Michael Oyèdókò tí wọ́n bẹ lórí. Ṣé wọ́n á gbókò ẹ̀ ránṣẹ́? Á ti jẹ́ ra mi tó wà ní. Wọ́n á ti jù sínú igbó kan bẹ̀. Wọ́n ra oríṣiríṣi state of the art modern vehicles. Ẹ lọ wo àwọn àgbàràgbà estate tí wọ́n ń kọ́. Ìlú dẹ̀ ń bàjẹ́. Nothing is going on. Children cannot go to school. There is no proper healthcare. Ẹ lè pe àwọn olórí ìjọba kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Kẹ́ ẹ sọ̀rọ̀ síbi tó yẹ kọ́rọ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ pàṣẹ. At least níwọ̀nba tí mo sì mọ̀ díẹ̀díẹ̀ ní pé Ọlọ́run àbí bóyá Jehovah dẹni. Torí mi rò pé Ọlọ́run Olódùmarè yìí. Anyway, má ti jẹ́ lọ síbẹ̀. Wọ́n ní Ọlọ́run tẹ̀ ìran Saul àbí ṣé bí Samuel ni. A lọ confront David. A tẹ̀ sọ̀kọ a sọ òkúdúró ọ̀rọ̀ fún. Ó lọ sọ fún Saul nǹkan báyìí lọ́lọ́run sọ. Ẹ̀yin prophet yín Ọlọ́run sọ báyìí àfẹ́ra mọ́tò titun. Ọlọ́run ní kó wá sow seed mọ́tò tó ṣe ra yẹn kó sow seed ẹ̀. First fruit. Ẹ tí ò bá san tithe and offering kò ní lọ síjọba ọ̀run. Ṣé ẹ̀yin lẹ gbé register dání?
hellfire náà máa lọ. Ṣé ẹ̀yin ni custodian of that hellfire? Ẹ̀yin ò lè lọ sí hell pẹ̀lú gbogbo irọ́ tẹ̀ ń pa ẹ̀yin gan, tó bá jẹ́ pé hell wà ní, ẹ̀yin gan lẹ́ deserve àti kọ́kọ́ wọnú iná yẹn torí pé ẹ dúró lórí òtítọ́, ẹ fi òtítọ́ inú bá wa lò, ẹ fi ọgbọ́n àrékérekè àti ìtànjẹ ọmọ aráyé ẹ fi kó wa lọ́bẹ̀ jẹ. Owó ni ẹ̀yin àtowó yẹn, ṣé ẹ máa jọ land ní hell ni? Meanwhile you know in your heart of heart pé kò sí nǹkan tó ń jẹ́ hell. Ẹ mọ̀ you all know, ẹ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ paradise, because starting millions or hundreds of thousands of years táwọn èèyàn ti ń kú, ààrẹ nìkan tó lọ tó dé. Inú ìwé iná náà kọ sí. Bẹ́ẹ̀ náà tún mú kíní the same thing wọ́n kọ sínú Quran. Wọ́n wá fi wá gbá bọ̀ ẹ̀ méjèèjì. You keep on telling us there is àfáà ní wọ́n wọ náà ní àlùjànnà, pásọ̀ náà ní àwọn wọ náà. Ṣé ilẹ̀ dá iná yẹn ni? Why do you keep on threatening people? Gbogbo iná tẹ̀ ń dánsẹ̀ àti àlùjànnà ẹ wo bí tí Nàìjíríà wà. Tá a bá ní ká ka oye factories tó ń ṣiṣẹ́ nílùú yìí, mi rò pé ó pé 100 mọ́. Mi rò pé ó pé 100, bóyá ló fi ju 50. Factory mélòó ni Christianity dá sílẹ̀? Factory mélòó ni Islam dá sílẹ̀? Ibo mélòó náà ti ń gba àwọn èèyàn síṣẹ́? Tẹ́yìn bishop bá dẹ̀ máa gba èèyàn síṣẹ́ ní ṣọ́ọ̀ṣì yín, peanuts lẹ́ máa fún salary. Ọ̀pọ̀lọpọ̀ pastor yín ní o lè successfully kan feed ìyàwó àtọmọ méjì àbí mẹ́ta. Ẹ̀yin kẹ́ ẹ máa pa Hausa pọ̀. School tẹ dá sílẹ̀ wọn ò lè lọ. Poor people ò lè lọ. Owó poor people lẹ́dẹ̀ gather together. Ẹ̀yin ò ní rò yẹn. Àwọn ọmọ yẹn kí lẹ fẹ́ ṣe ń pa bàbá Adébóyè? Oyèdépò, ṣé bẹ́ẹ̀ ṣe máa fold hand ni? Tó bá jẹ́ Canaan land ni wọ́n wọ̀, abẹ́rò pé wọn ò lè dọ́dọ̀ yín ni. Ẹ gbàgbé ẹ̀, wọ́n lè débẹ̀ tó máa fẹ́ débẹ̀, wọn ò tí bóyá wọ́n ń plan ẹ̀ lọ́wọ́. Tí wọ́n bá dé inú church yín, tí wọ́n dẹ̀ kó èèyàn bíi 200, what will you do, Bishop Oyèdépò? Tell the whole world, what will you do? Will you keep quiet? Kúmúyè, gbogbo yín yẹn, Túndé Bákàrẹ̀, what will you do? Bọ́ wọn ò tí dọ́dọ̀ yín, ẹ lè sọ̀rọ̀ ń sìn. Agbára yẹn ò sí. So ó mọ̀ pé agbára ò fúùtù fẹ́ẹ̀tẹ̀ lẹ́ni ní agbára. Now let me throw this challenge to you guys. Mo ti tó challenge yìí síta about a week or so, about almost 1 week or 2. Èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ríran 15 years. Wọn ò bí mi ní afọ́jú, right? Now I want you to prove to the world. Gbogbo yín, mo pa gbogbo yín pọ̀ pẹ̀lú gbogbo agbára tẹ́ ní. Tẹ́lẹ̀ lè sókè délẹ̀, ẹ lè jí òkú dìde, ẹ lè lajú afọ́jú. Jésù ṣe báyìí, ẹ̀yin náà wá lo agbára tí Jésù lò yẹn. Wọ́n láwọn afọ́jú 10 wá sí ọ̀dọ̀ Jésù Kristi, ó sì la ojú wọn. Àbí bẹ́ẹ̀ kọ́? Bartolomeo náà afọ́jú, wọ́n la ojú ẹ̀. Mo wá fẹ́ kí ẹ̀yin bàbá Adébóyè, Oyèdépò, Kúmúyì, Adéfarasin, Túndé Bákàrẹ̀, gbogbo yín tẹ́ ẹ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run àti ìránṣẹ́ Ọlọ́run àti wòlíì Ọlọ́run àti prophet yẹn, ẹ wá mo fẹ́ challenge yín. Mo mọ̀ pé you like money. Kò sẹ́ni kankan tí ò like owó nu yín. Ọ̀rẹ́ mi kan wà, mi ìdámọ̀, ó kàn àjọ pàdé lórí social media. Ẹ̀kọ́ kan ràn mí lọ́wọ́ láti jẹun. Ara wọn yẹn ló ń gbé mi, tó ń jẹ́ kí ó sì jẹ́ kí n wà láàyè lẹ́nu. Ó wá ní òun fẹ́ ṣèrànlọ́wọ́ kan fún mi. Wípé kí n sọ fún gbogbo anybody tó bá wà lágbàáyé, níbikíbi tó bá, ò bá jẹ́ àfáà ni ẹ o, ò bá jẹ́ wòlíì ni ẹ o, ò bá jẹ́ prophet ni ẹ o, tó bá lè la ojú yìí, tí agbára tí o lè fi la ojú mi tó ní, tó dẹ̀ ṣe, òun rẹ́dí àti fi 1 million naira sílẹ̀. Lọ́dọ̀ tí ó lè kéré o, ṣùgbọ́n mo mọ̀ pé ara owó ni. Lọ́dọ̀ tèmi, mi ò ní 1 million. Ó ní òun ti rẹ́dí, òun dẹ̀ máa ṣe, òun á ṣe àkáǹtì kan tó wà máa fi owó yẹn sí. Pé ṣùgbọ́n kò ní sí pé bàbá a máa nídìí 50,000 a máa ra epo, ẹja, iyọ̀, epo. Gbogbo cost, gbogbo nǹkan tó máa ní láti lò, ẹ̀wọ́ tó dẹ́ ẹ lójú yẹn, ó dẹ̀ mọ̀ pé ó lè ṣe fi owó ara ẹ̀ ṣe gbogbo ẹ̀. Kó wá lajú yẹn. 1 million will be given to you. Now I'm throwing this challenge to Adébóyè, Oyèdépò, Kúmúyì, Mountain of Fire and Mountain of Fire and whatever. Túndé Bákàrẹ̀ àti gbogbo yín, Prophet Adébáyọ̀, Prophet Ṣẹ́gun, gbogbo ẹ̀yin prophet tẹ́ bá dára yín lójú, tẹ́ sì mọ̀ pé lóòótọ́ orúkọ Jésù tẹ́ ń sọ yẹn, òótọ́ lẹ ń sọ, ó dẹ̀ ń ṣiṣẹ́. Iṣẹ́ ló dé fún yín. Màá fi phone number mi síbí yìí sìn.
mi kì í sọ orúkọ mi, ẹ kàn pín nọ́mbà yẹn, ẹni bàbá tó nípèníjà ojú ṣòun lẹ́ ń bá sọ̀rọ̀. Ẹ má sọ fún mi terms and conditions tó wà bẹ́ẹ̀ ni pé ẹ má ní kí n mú oyè kan báyìí wá o, pé lára 1 million yẹn ká pé tí a bá dẹ̀ parí iṣẹ́ ẹ̀ gbà yókù. Èmi kọ́ mo lówó, ohun tó lówó sọ fún mi ni mo sọ fún yín, kò dẹ̀ kó yẹn fún mi ká sọ pé bóyá wà lọ́wọ́ mi. So kò sẹ́ni tó máa wá ṣe màgòmágó. Mo fẹ́ challenge yín bẹ̀rẹ̀ látòrí Pásítọ̀ Adébóyè, ògbóǹtarìgì wòlíì àbíní. Now ẹ lo agbára tẹ́ni wọ́n gbé fún yín yẹn, ṣẹlẹ̀ máa ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ sọ fún wọn pé bọ̀bọ̀ kan wà tó challenge yín pé mo pè é níjà, ó yẹ ká rí èèyàn kan nu yín tàbí méjì tó máa dáhùn. Ẹ má mind pé owó yẹn kéré, nǹkan that's our widow's mite. Kò dìgbà tá a bá gbé 10 billion 20 billion wá, ẹni tó fẹ́ ràn mí lọ́wọ́, èmi kọ́ ni mo ṣiṣẹ́ fún mi, ìṣiṣẹ́ owó sí lọ́wọ́. Ó kàn fi pé ó dáa kóhun tiẹ̀ ká tú irọ́ yín, ká já irọ́ tẹ̀ ń ṣe, all those miracles tẹ̀ ń ṣe, tẹ̀ ti jí òkú dìde tẹ̀ ń ṣe, gbogbo ẹ̀yin Igbo bishops and so many gbogbo yín, I'm not excluding any of you. Anybody within the territory called Nigeria tó bá lò ní òjíṣẹ́ Ọlọ́run, you are a man or woman of God. Woman tó wà ní ìyá àdúrà náà, you are not exempted. Ẹ pè mí pé ẹ ready àti ṣiṣẹ́ yẹn láì gbà kọ́bọ̀. Tẹ́ bá ti ń ṣe báyìí tí mo lè pè èèyàn tí mo rí ìran tí mo pe onítọ̀ yìí pé mo máa ti ríran o, máa ṣe fídíò dárí mi tí mo rí kiri, one instantly within less than 30 minutes ẹ gba 1 million yín. Ṣùgbọ́n mi ì fẹ́ àwọn gbájúẹ̀ ti pọ̀ jù. Nọ́mbà mi tẹ́ máa pè mí sí rẹ̀ +234 810 51 32 921, or let me do it this way, 0810 51 32 921. The same thing. Takoko yẹn kàfi +234 sí ni. Now that is my number on WhatsApp. Ẹ lè pè mí sórí WhatsApp. Ẹ lè fi voice note kẹ́ fi or ẹ lè hi mi kẹ́ dárúkọ yín bóyá kí n pè yín padà or whatever. But ìwọ tó gbangba sùn lọ́yẹ́ tí n tó gbé dání tí ò dá ẹ lójú tó mọ̀ pé ó fi ń ta àwọn èèyàn jẹ ni, ẹ wá sórí òkè, ẹ wá sísàlẹ̀, ẹ wá pàdé Jésù Kristi. Ẹ mọ̀ pé irọ́ lẹ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni, tí yín gan ju àwọn yahoo boys lọ. Ìwọ tó bá ní òkodoro agbára lọ́wọ́ àti àbáṣe ní ìṣẹ̀ṣe whatever, nobody is being left out. Àti wòlíì àti àfáà, ẹ pè mí. So yẹ yín, tẹ́ bá pè bóyá kò sí iná lórí fóònù mi, ẹ fi voice note sílẹ̀, máa pè yín padà. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ṣùgbọ́n lákòótán, kí lẹ fẹ́ ṣe nípa àwọn ọmọ tán kó sínú igbó yìí? Kí lẹ fẹ́ ṣe? Ẹ̀dẹ̀ ń jẹun lé yín, ẹ̀dẹ̀ ń rán ọmọ ti yín, ẹ̀ ń rán ọmọ yín, wọ́n ń lọ wọ́n ń bọ̀. Tó bá jẹ́ iná kọ́ ọmọ yín lọ láti jọ, ṣé ẹ lè jẹun? Will you be able to sleep? Ọmọ mi ò sí nínú àwọn yẹn, èmi fúnra mi bàbá ni mo jẹ́, bàbá. Mo tún láwọn ọmọ kéékèèké tó máa wá ń ṣeré lọ́dọ̀ mi. Màmá wọn pé ìgbà kan ni mo wà bí ilé kó wá jọ ọmọ mi. Àwọn ọmọ yẹn ọmọ tèmi náà ni wọ́n náà. Ṣebí èèyàn kan ló bí wọn. Ẹ wo ipò táwọn bàbá àti ìyá wọn máa wà tí dọjọ́ òní. Èlòmíì wọn kọ́ ọmọ 3 láti ìdílé kan náà. Gbogbo ọmọ wọ̀nyí àmẹ́ẹ̀ta, mi rò pé àárí tó 6 years nínú wọn. Ẹ wá fira yín sípò yẹn, ẹ wá ń parọ́ káàkiri. Èmi ò lẹ́yìn parọ́. Nǹkan tí máa fi mọ̀ pé ẹ̀ ń pàtó gba ayá fi máa ṣeré yín ni pé ẹ la ojú yìí. Ẹbí Jésù wọ́n ní kò sẹ́ńtán gbá sọ́dọ̀ Jésù tí ò rí ìwòsàn. Now I'm challenging you as the representative of Jesus Christ, as the representative of Jehovah, as the representative of Yahweh. Ẹ wá pa ìtú méje tọ́ dẹ̀ ń gbà. 15 years mo ti wà ní òkùnkùn ni. Ẹ rò pé mi kì í lọ church ni. Pẹ̀lú gbogbo àdúrà, gbogbo ẹgbà àwẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín ló ń gba 100 ọjọ́, 100 days, 50 days, gbogbo ẹ̀ lórí irọ́. Ẹ prove to the world pé mo challenge yín, beginning with Pastor Adébóyè, Oyèdépò, gbogbo wọn, Adéfarasin, Kúmúyì, Túndé Bákàrè. Ẹ pọ̀ lọ rẹpẹtẹ, mí lẹ́fẹ́ kí n kram lórí lára orúkọ yín. Ẹ̀yin tó bá mọ̀ pé ẹ dára yín lójú, kò sí jà bẹ́ẹ̀. Ẹ pè mí, nọ́mbà mo ti fi síta yẹn. Ẹ pè mí, ẹni ṣé bàbá tó nípè níjà ojú nìyẹn, máa dá yín ló. Ọmọ Yorùbá ni mí o, ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá mú dẹ̀ wáyé. Fún yẹn sìn, so kan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni. Ẹ ṣe máa retí o, ẹ má jẹ́ kó pẹ́ o, ẹ má purọ́ o. Tẹ́ ẹ bá ṣe, màá tún wá pariwo síta pé gbogbo àwọn tán pé àwọn ní jí òye o, irọ́ ni gbogbo wọn ń pa fún wa o, wọ́n fi Christianity gbá wa ni o. Màá sọ síta, màá gbé sórí YouTube, kò síbi tí mi ní broadcast ẹ̀ ti kó àfi tẹ́ bá kó wa yọ,
tẹ́ ẹ bẹ̀ sí sòótọ́ àwọn ọmọ wa náà kó sínú igbó yẹn. As I'm doing this recording mi láti jẹrìnlá mi kì í sùn gbádùn. This is 5:45 ni láàárọ̀ ni mo ń record kìíní. I am not yet myself. I have not regained my normal self because màá jí màá tún rántí pé àwọn yẹn sì wà nínú ìgbèkùn. Ẹ wo òjò ló ń rọ̀ yìí sáà, ẹ wo òjò ló ń rọ̀ yìí máa. Ṣé ẹ lè pe Ọlọ́run yín yẹn ni? Because now you are making me to have a different opinion about this God that you are selling to us. You are making me to have a different opinion about Jesus Christ that you guys have brought to us. You are making me having another thought about Jehovah or Yahweh. Because ẹ̀yin lè máa sọ pé yes Lord I'm hearing you, yes Lord, Lord, yes Lord, Lord. Now that yes Lord ẹ lè pe Ọlọ́run yẹn mọ́. Ẹ lè gbáradì kẹ́ ẹ lo power of your all this speaking tongue bragata brogogogo ramamaria marikoko maja kẹ́ ẹ dẹ̀ speaking tongue kẹ́ ẹ wọnú gbó lọ. Ẹ lè dìde kẹ́ ẹ wọnú gbó. Ẹ dẹ̀ lẹ́ ní Ọlọ́run alágbára tó lè sọ ayé, tó lè sokún dọ̀tà, tó lè sọ everything. I was a Christian because mo gbàgbọ́ kí ní ìbọn tẹ́lẹ̀. Now look at what is happening. I'm so confused. I don't know what else to believe. Èmi fúnra mi pé bàbá kò dá mi lóhùn. Bóyá mi kì í dẹ̀ jẹ́ bóyá tó pé mi ò ń ṣe ìjànṣẹ́, bóyá kò rán mi iṣẹ́. Iṣẹ́ dá bá dára yàn, ẹni tó bá rán yàn iṣẹ́ ló ń dá yàn lóhùn náà. Wọn ò rán mi iṣẹ́. Ta ni mo fẹ́ jíṣẹ́ fún? Ṣèbí tí wọ́n bá rán mi iṣẹ́ màá lẹ́ni máa jíṣẹ́ fún. Ẹ lè pàṣẹ. Ẹ lè lágbára lórí ohun gbogbo. Ẹni Jésù ní agbára ní ọ̀run àti ayé, gbogbo agbára. Why don't you go to it? But àṣebóun ló rán yín iṣẹ́. Bàbá kìíní kí ni ká ṣe? But every Sunday 4 service, 5 service, 3 service ẹ ń kó ọrọ̀ ayé jọ. You kept on propagating àwọn unfounded gospel lies. Àwa náà dẹ̀ wá so gullible. Now look at ṣáṣírí yín ò ti tú báyìí. Ẹ jẹ́ kí ọmọdé wá sọ́dọ̀ mi. And you are supposed to explain that to your congregations, àbí? Àwọn ọmọdé yẹn náà wá kó lọ sínú igbó. Ẹ lè sọ fún Jésù pé Daddy Jesus Christ, look at what is happening. Bó tiẹ̀ ṣe àrá, bó jẹ́ ṣé áńgẹ́lì kan ó ti pọ̀jù láti tákù àwọn bandits yìí. Chọ́ọ̀chì yìí náà ni wọ́n ń pa àwọn èèyàn sí all over Nigeria. Ẹ̀wọ̀n ṣe ń pààyàn ní Benue. Nínú church, people were coming from Palm Sunday tí wọ́n march lọ jẹ́jẹ́ and bandits dẹ̀ wọbẹ̀. Wọ́n dẹ̀ gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀. Èmi ló máa péjọ 14 èèyàn mi. Èní ló pé ọjọ́ ọ̀la ló máa pé 2 weeks exactly tí wọ́n lọ sí school 3 pàápàá jùlọ tán lọ kún àwọn ọmọ nursery primary school nursery. Àwọn ará bíi dẹ̀ wá wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọn ò jábọ́ láti òfurufú o. Ibi tán kún àmọ̀ yẹn sí kì í ṣe inú òfurufú náà wà, orí ilẹ̀ yìí náà ni o, inú igbó kan bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kò sí ẹni tó dàbẹ̀ pé ó káàkùn kan ti síra ni. Presidency wọn ní Ọ̀yọ́ state governor ló yẹ kó gbé ìgbésẹ̀, Ọ̀yọ́ state á ní local government and so on. But my question is this, mo fẹ́ pe àkíyèsí àwọn olórí ìjọ wọ̀nyí tí màá dárúkọ sí question mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Kí n tó máa tẹ̀síwájú, mo fẹ́ lo ìwé bíbélì tó wà lọ́wọ́ wọn yẹn, tó mọ̀ pé gbogbo wọn ló ní bíbélì lọ́wọ́. Ẹlòmíì lè ní 2, 3, 4, 8 different version. But mo fẹ́ béèrè lọ́wọ́ wọn níbi kan nínú bíbélì, mi ìrántí chapter àbí verse yẹn, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí gbogbo wọn mọ̀. Wọ́n ní Jésù sọ wípé ẹ jẹ́ kí ọmọdé wá sí ọ̀dọ̀ mi, ẹ má ṣe dá wọn lẹ́kun nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Pastor Adeboye, you are an elderly man. So ẹ̀yin ni máa kọ́kọ́ fi máa pè síwájú. Ó dàbí pé ilẹ̀ dàgbà jù tá a bá ń gbogbo àwọn pásítọ̀ tó lókìkí ní ilẹ̀ Nàìjíríà, ẹ̀yin lè sì dàgbà jù. Ẹ máa tún mú pásítọ̀ Bishop Oyedepo, not according to age now or according to rank, but according to bí àwọn èèyàn ṣe gbẹ́kẹ̀lé yín sí. Kúmúyì, Túndé Bákàrè, Dr.
bàbá tó ní MFM mi ò ń orúkọ bàbá yẹn máa ń sáké mi ni but ẹ ti mẹ́ni tí mò ń wí and Paul Adefarasin and so many of you including prophets, the so-called prophets, Prophet Adebayo, Prophet Igba, Prophet Ṣẹ́gun Adégbo, and so many. And I'm calling mo fẹ́ pe gbogbo yín níjà láàárọ̀ yìí. I'm challenging you if indeed you are all ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe pera yín tàbí òjíṣẹ́. Bàbá Adébóyè, bàbá Oyèdépò, gbogbo yín tí mo ń sọ yìí, èyí ló péjọ 14 tí wọ́n ti kọ́ ọmọ kéékèèké. Ṣé ẹ ṣì rò pé àwọn ọmọ yẹn gbogbo wọn ló wà intact ṣá? Èmi mò ń wò pé ní ìwòye tèmi pé lára àwọn ọmọ yẹn á ti gbẹ́mìí mì. Báwo lọmọ 2 years she first survive under that terrible kind of condition for 14 days? Even fún àgbàlagbà gan kò lè withstand ẹ̀, ká má sọ pé ọmọ ọdún 2, 3, 4, 5. Now papa, gbogbo yín tí mo dárúkọ ẹ̀, assuming ẹ̀jẹ̀ àgbà kábìrì lọ ara tó bá jẹ́ ẹ̀yin ní inú school yín, nínú campus yín or compound yín náà ti wá kọ́ ọmọ yẹn tó jẹ́ pé àwọn ọmọ pásọ̀ bíi tiyín wọ́n wà nínú school yẹn, àwọn olórí burúkú dẹ̀ wọlé wọn kó wọn. Will you keep quiet the way you have kept quiet all this time? Kó jẹ́ pé kan nínú àwọn tí wọ́n kó nínú church yẹn kó wá jẹ́ ìyàwó pásítọ̀ kan, òun ló ń teach bóyá Sunday school ẹ̀ ń ṣe lọ́wọ́, Monday school ni or whichever school. Ọmọ kéékèèké yẹn wà ń bẹ̀, àwọn bandit dẹ̀ dàbọn bolẹ̀, gbogbo yín sá lọ àti jíò àti gbogbo yín. Mo mọ̀ pé tí bandit bá wọ inú compound yín sí, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ bá sá lọ, àti bàbá Adébóyè àti Oyèdépò fèrè gèlè ẹnu gbogbo yín kàn fi ń tàn wá jẹ. Now assuming those children were found in your school tó dẹ̀ kó lọ láti jẹ ẹ̀dúgbò àti jẹrìnlá, and ẹ̀dẹ̀ lẹ́ni bíbélì ẹ ní gbẹ̀kẹ̀lé ẹlẹ́lọ́run ló pè yín, ló rán yín iṣẹ́. Ṣé Ọlọ́run ló ta náà rán yín sí gangan? Wọ́n lẹ́yìn ní ta lẹ̀ ń jíṣẹ́ fún torí ẹ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run. Ṣé iṣẹ́ tọ́lọ́run rán yín lẹ̀ ń ṣe yìí? Ta náà rán yín sí? Ṣé ara yín náà rán yín sí ni àbá wa mẹ̀kúnnù àwa ènìyàn? Ẹ mọ̀ bá ṣe ń gbowó lọ́wọ́ wa, ẹ mọ̀ bá ṣe ń fi trick sí perform miracle tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, stage manage miracles. Ẹ mọ̀ yẹn, ara yín máa ń yá sí. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń prophetic ministries, gbogbo irọ́. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kúkú ẹ̀jọ́ láti fi tàn wá, láti gbé wa lẹ́pa. Ṣé bó ṣe kú rí nìyẹn? Ǹjẹ́ mo yẹ ọmọ yẹn tá ti kú? Àwọn 72 tán kó lọ ní láti February. You know what is happening to them? Wọ́n á ti impregnate some of them, if not all of them. Àdéhùn wòran bàbá God náà dẹ̀ jókòó, wọn bá wa dá sí. Bàbá, èmi ò sọ jù báyìí lọ. Inú ń bí mi gan ni o. Mi ìdẹ̀mẹ́ tí mo lè vent anger mi sí. Ẹ̀yin náà máa darí ẹ̀ sí torí ẹ̀yin lẹ́ẹ̀dá gbogbo wa. Ẹ lè máa wò mí náà ká máa bá yín sọ̀rọ̀. Kò síjọ́ tí mo pè é tiẹ̀ dáhùn. Kẹ́ẹ̀tì ẹ̀ súfèé ńjọ́ kan pé ọmọdé mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ kò sí. So how do you expect me to believe that you are still there? Faith must be proven. I can't prove that you are existing. Ẹ má sọ fún pé ṣe bẹ́ẹ̀ mi ẹ̀rí bá ẹ̀rá wò. Fine, those things have been there before I was born. Mi ìmọ̀ bó ibi tán gbà wá. Mi sọ pé kò sọ lọ́run, but prove it to us. Ẹ̀yin nìkan la gbẹ́kẹ̀lé, ẹ̀yin nìkan la lè fẹ̀yìntì. Àwọn èèyàn gbàdúrà títí ìgbésí ayé wọn kò ní meaning. Bàbá ń lọ sí church ó mọ́mọ́ dání. Bàbá gan tó lọ church iṣẹ́ kan wá ṣe church ló máa gbà wá ni. Look at China, they don't go to church, they don't go to mosque, and they are moving mountains. Ìlú wo lẹ́yìn tán ti ń ṣe ìsìn tó jẹ́ pé church mosque náà tó jẹ́ pé ìlú yẹn move to ní progress? Nothing. Ẹ lọ wo àwọn Japan, ẹ lọ wo Italy. Kí ló dé? Ayé ti súyàn náà, ẹ̀yin náà lẹ́dẹ̀ ń múlẹ̀ ayé sú wa. Ẹ bá mú nǹkan dẹrùn fún wa. Ṣé kì í ṣọmọ ọwọ́ kì í ṣàyìn lẹ́bi lẹ́dá wa bẹ́ẹ̀ tí ẹ bí wa? Ṣùgbọ́n ṣe Ọlọ́run ló dá gbogbo wa. Ẹ yí o, iṣẹ́ tí mo tún fẹ́ fi lé yín lọ́wọ́ ni o. Tẹ́ ẹ mọ̀ pé ẹ lè ṣe, ẹ ti ṣọ́ọ̀ṣì yín pa. Ẹ yé tàn wá jẹ. Ẹ park up the road jàre. Ẹ jẹ́ kárí mú mi. Inú tọrọkọ́bọ̀ every Sunday sísìn tọrọkọ́bọ̀ táwọn èèyàn àwọn ẹyẹ èèyàn táwọn bá ti jí o bá ti ṣe ẹ̀rìtì táwọn bá ti rí sáìn pé
àdúrà wọn àbí gbogbo nǹkan lẹ́nu within the next 1, 2, 3 months táàrí nǹkan kan ẹ má lọ sí church mọ́ ẹ mú owó yín ẹ gbàdúrà ní abẹ́ yàrá yín owó tẹ́ fẹ́ dá yẹn ẹ máa save ẹ̀ sínú kóló ẹ bá máa rí in 6 months time á ti di bàbá rẹ̀ ẹ lè fi ṣe nǹkan owó yín àwọn jíò fi ń jẹun òun náà fi ra private jet náà fi ń kọ́ big mega estates ẹ lọ wo churches wọn 200,000 people ẹ lọ wo gbèsè ayé 200,000 people tó ń wáyé ẹ wo ọ̀rọ̀ mi ìgbà ẹ lọ ẹ ṣe ìdáàbò ẹ bá mi yá àdìẹ mọ́tà àárọ̀ yẹn ẹ bá mi jù síta ṣé bá dẹ̀ wòye mọ́ jù kò sí tó kàn mí èmi ń jà fún mi ìjà fara mi so mi ìjà fún anybody àmì sọ̀rọ̀ mi ìjà fara mi kó lè dáa fún gbogbo àni mo sọ mo fi ń fi bínú sọ̀rọ̀ mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ yín wọn tiẹ̀ ń listen sọ̀rọ̀ mi mọ́ well it doesn't make any difference to me mo sọ̀rọ̀ ohun tó máa ṣẹlẹ̀ láṣẹlẹ̀ mímí ò sọ̀rọ̀ ohun tó máa bọ̀ tẹ́ jẹ́ kí n sọ tẹ́nu mi ká lè sọ nípa tèmi pé mo ṣe wọ̀n tí mo lè ṣe ẹ ṣe tẹ ẹni tó bá fẹ́ bá mi sọ nọ́mbà mi wà ní tí mo kọ́kọ́ jù síta yẹn bẹ́ẹ̀ fẹ́ blast mi ẹ pè mí bẹ́ẹ̀ bá dẹ̀ nìkan tó wà sensible tẹ́ fẹ́ sọ ẹ pè mí +234 810 51 32921 that's my number bó bá dẹ̀ ẹ bá mú nọ́mbà mi tán tẹ́ rí i pé máa ní ẹja silence ẹ̀ palẹ́nu mọ́ ọ̀rọ̀ tí mo ti sọ jáde kò ṣe é withdraw padà á wà ń bẹ̀ títí láé social media ò ní gbàgbé màá jù síta ń sìn wá wù yín kẹ́ ra assassin wa màá kú ẹ̀ràn assassin wa màá kú ẹ̀ràn assassin wa màá kú kí wàá ní kí ni làlà kókó fẹ́ ẹ̀yin tí ẹ fẹ́ pa mí náà ẹ má kú mọ́ káwọn Boko Haram tó ń pààyàn káwọn má kú mọ́ lóyìn kándòkúta sáyé ìgbésí ayé tiwọn náà rádaràdá ló kú máa gbẹ̀yìn wọn gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ bí wọn rádaràdá ló máa gbẹ̀yìn ẹ̀ ní ṣàǹfààní ẹ̀ ní jèrè ọmọ yín gbogbo nǹkan tẹ́ dáwọ́lé láyé yín ló máa bàjẹ́ ẹ̀yin tẹ́ ń ṣèkà tẹ́ ń kọ́ ọmọ lọ́mọ tẹ́ lọ́ ń kó wọn sínú ìgbèkùn gbogbo ọmọ tí náà ló wà nínú ìgbèkùn ayérayé gbogbo fámìlì yín Boko Haram ni o bandit ni o terrorist ni o mèyí àlà àti gbogbo leaders yín ìgbèkùn ayé ẹkún àti òṣè kò ní kú nínú ilé yín mo tún sọ lẹ́ẹ̀kan sí tó bá wù yín nọ́mbà mi mo sọ síta yẹn ẹ pè mí kò ní yẹ yín láyé ẹ̀yin lórí burúkú láyà lórun wọn mímọ nǹkan tí Ọlọ́run wò tó fi dá irú yín sínú ayé ẹ̀yin Fúlàní jàtijàti ràn wọn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.